ẹ̀yin tèmi ṣàlàfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi Hajia on point by 2 ṣe wà lẹ́ni alhamdulillahi rabbil alamin. Àwọn kan wọ́n ní title mi ya wèrè. Title máa san lórí. Tí title ò bá ti san lórí, àwọn kan follow ẹ̀ láti wò. But ẹ̀yin tèmi mo assure yín modest. Onítèmi kan ló fún mi ní comment yìí. This is very very crucial. Ó ní please ma, what is the future of those that used to have ìbálòpọ̀ dream from 15 years? That is láti wà tó ti wà ní 15 years and it still persists till now. What will be their future ìbálòpọ̀ life and reproduction? Mo believe pé I understand bí mo ṣe kà yẹn. Mo lè type ẹ̀. Ó ní láti 15 years ló ti ń lálàá pé ó máa ń ṣe ìbálòpọ̀ lójú oorun. Ó máa ń ṣe ìbálòpọ̀ lójú oorun. À ń ṣe ìbálòpọ̀ lójú oorun. Kí ni àwọn olóyìnbó pè? Mo ní gbogbo ẹ̀ làwọn olóyìnbó lórúkọ fún. À ń pè ní wet dream. Tó bá ti lálàá, wàá lálàá ìbálòpọ̀. Tó bá wá jí láàárọ̀, wàá wá rí pé ara ẹ̀ tutù, ó ti dà. Even Islam recognize ẹ̀. Nílùú òyìnbó, bèrè lọ́wọ́ ara rẹ̀, nílùú òyìnbó, ṣé wọ́n ṣe wet dream? Ṣé wọ́n ṣe wet dream? Wọ́n ṣe wet dream nílùú òyìnbó. Ara nǹkan tá a fi mọ̀ pọ́kùnrin bàlágà náà nìyẹn. Ẹ jẹ́ kí wọ́n á sọ kíní kan fún yín. Even more than 60 years of age, àwọn ọkùnrin míì ṣe ń ṣe wet dream. Àwọn àgbàlagbà míì wọ́n ṣe ń ṣe wet dream. Tán bá rí obìnrin kan tó káàṣì fáǹsì wọn lọ́sàn-án, wọ́n máa fi ṣe wet dream lóru. Àwọn náà wọn ò sí control. Does that mean pé gbogbo ẹ̀ ló burú? Ẹ ní sùúrù, ẹ má ṣe gbọ́, ẹ ní sùúrù náà. Kìí ṣe gbogbo wet dream ló burú. Gbogbo wet dream is normal. Tó bá lárú àlá yẹn, tó bá wà comfortable pẹ̀lú ẹ̀, dìde ńlẹ̀ kó gbàdúà, ṣàlùwàlá, lọ wẹ̀ jánábà. Yes, tó láti ní kó wẹ̀ jánábà. Ìwọ ọkùnrin tó bá lálú àlá yìí, àbí ìwọ obìnrin tó bá lálú àlá báyìí, tó láti ní kó lọ bathroom, gbé àgé rẹ̀, kó ṣe àlùwàlá, kó ṣe jánábà, kó gbàdúrà tó bá wà comfortable. Ìgbà míì is nothing, but ìgbà míì is something. Ẹ má ṣe mi gbọ́. Ìgbà míì it is big. It is bigger than you expect. Mo mọ̀ pé èèyàn kan máa wá sí comment yẹn. Mo mọ̀ bẹ́ẹ̀. Mo mọ̀. Don Jazzy àbí kókè. Mo mọ̀ kó máa wá pé ìlú òyìnbó. Kó jẹ́ ìlú òyìnbó náà kò gbọ́dọ̀ pọ̀ jù. Anything tẹ́ bá ti ṣe tó bá ti jẹ́ excess like this guy now dàbí pé wà excess. Ó ti ń pọ̀ jù. Tó bá ti ń pọ̀ jù, wàá wá mójútó. Wàá mójútó. Ṣé nílùú òyìnbó wọ́n ṣògùn síyàn? Wọ́n ṣe voodoo? Ṣé wọ́n ṣe voodoo síra wọn? Ó ní arábìnrin kan, bóyá màá show video ẹ̀ tí mo bá rí. Arábìnrin yẹn very pretty uniform lady. Àwọn ayé fẹ́ràn tó bá wọ uniform báyìí wà láì ẹ mọ̀ fẹ́ kó lá. Obìnrin kan bẹ̀rẹ̀ sickness suddenly. Once upon a pretty lady, ó dẹ̀ change, ó di arúgbó wá ni. Àwọn olóyìnbó rí orúkọ pé wọ́n rí orúkọ kan ṣáà pé ṣá. Bẹ́ẹ̀ nígbà tí Ọlọ́run fẹ́ set obìnrin yìí free, tọ́lọ́run fẹ́ ṣàánú ẹ̀. Ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀. Tọ́lọ́run fẹ́ ṣàánú ẹ̀ ní development wá bá site kan. Bí àwọn bulldozer ṣe bẹ̀rẹ̀ sí ní bulldozer àárín yẹn nìyẹn. Bí wọ́n ṣe rí picture arábìnrin yìí nísàlẹ̀ nílẹ̀ẹ́lẹ̀ tí wọ́n rí mọ́ pẹ̀lú oríṣiríṣi voodoo. Tí wọ́n rí mọ́ voodoo pẹ̀lú oríṣiríṣi incarnation lára ẹ̀. Ṣé bẹ́ẹ̀ ní Nàìjíríà nìkan ni wọ́n ti mọ́ sí oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ ni wọ́n ṣe voodoo náà nílùú òyìnbó tí wọ́n tún worse. Voodoo tí wọ́n ṣe fóbìnrin yìí ó ní depreciation. Ṣé ẹ̀yin mọ̀ pé lẹ́yìn ìgbà tí wọ́n tú kinní yẹn obìnrin yẹn bẹ̀rẹ̀ sí ní lómi lára padà, ara ẹ̀ ti ń yá. Ẹ̀yin kan tí máa mú ìyẹn tí mò ń sọ, mo ti gbàgbé orúkọ ẹ̀, màá show ẹ̀. Ọlọ́run jẹ́ kí n rí fídíò ẹ̀, màá show ẹ̀. Ìyẹn kọ́ in case of Don Jazzy àbí orúkọ ẹ̀ Don kinní kan torí wàá fẹ́ fún mi ní comment yẹn. So wọ́n tún wọ̀n sí ní bó wà ń lo òyìnbó náà kò gbọ́dọ̀ mọ jẹ́ lemọ́lemọ́. Tó bá ti ń jẹ́ lemọ́lemọ́ especially tó tún wá affect daily life ẹ̀. Ó ń jẹ́ lemọ́lemọ́ ó tún wá affect daily life ẹ̀. Ìyẹn gbọ́dọ̀ mọ release púpọ̀ jù náà. Everything that is too much is bad. It's bad. Ó ń ṣe ìbálòpọ̀ ojú oorun. Ó wá lè rí ìyàwó ẹ̀ bá sùn. There was a case like that tí mo ti gbọ́ rí. Wọ́n ní even lọ́sàn-án á náà máa ṣe ìbálòpọ̀ lójú oorun. Tó bá ti rí anybody báyìí, tó bá ti rí bóyá even ọ̀rẹ́ ìyàwó ẹ̀ àbí anybody bá ti catch fancy ẹ̀, immediately ó ní orun máa kún. Orun bá sì ti kún báyìí, ó máa ṣe ìbálòpọ̀ lójú, ó dẹ̀ máa dà. Okay, ṣé yẹn normal? Is that normal? It's not normal. À ń bọ̀ sí bọ́sí. Ó ní tí alẹ́ ò tẹ̀ sọ kò lóǹkà. Tó bá wá ti di pé anxiety àlá yẹn
tó bá ti wá fẹ́ bá ìyàwó rẹ̀ sùn á wá máa gbọ̀n, kò ní rí ìyàwó ẹ̀ bá sùn. As at that time bí wọ́n ṣe sọ wọ́n ní ìyàwó rẹ̀ ò tí ì bímọ as at that time. Ìyẹn wá ń kọ́. So ìwọ tó fún mi ní kọ́mẹ̀ntì tó bá jẹ́ wípé ó affect agbára ẹ pẹ̀lú ìyàwó ẹ àbí pẹ̀lú partner ẹ, àbí ó affect kíní kan ní your daily life, you should know. You should know. Ó yẹ kó lè come out straight pé yes, báyìí ló ṣe ń ṣe mí o. Bí àlá tí mò ń lá yìí o, bó ṣe ń affect daily life mi lélẹ́yìí o. So that wọ́n á bẹ́ẹ̀ mójútó. Bó ṣe ń affect ẹ ní daily life. Òun lá láì lóòótọ́. Báwo ló ṣe ń affect ẹ sí daily life? Ó wá ní báwo ló ṣe máa affect ìbálòpọ̀ kíní ẹ. Tó bá ti jí, tó bá kíní yẹn bá affect ẹ, ó ti yẹ kó dàgbà jù báyìí lọ, ó dàgbà. Ó ti yẹ kó grow jù báyìí lọ, ó grow. Tó ti yẹ kí nǹkan ọmọkùnrin ẹ náà jù báyìí lọ, ó nà. Like normal, ó bá ìyàwó rẹ̀ ṣeré, ó rí àtọ̀dà, ó sì ń dà àtọ̀ ní ojú oorun ní wet dream. Like serious, ó ti yẹ kí ìyàwó rẹ̀ bímọ kò bí. Oríṣiríṣi nǹkan tó yẹ kó ní tẹ̀síwájú, ó ti ní tẹ̀síwájú, ó ti yẹ kó ní ìgbéga nílé ayé, ó ti ní ìgbéga nílé ayé. Like seriously, wàá bẹ̀rẹ̀ sí ní add 1 + 1 + 2 + 3 together. At the end of the day, wàá rí pé ó máa dodidi. Tó bá jẹ́ pé bó ṣe ń ṣe ó affect your daily life, it's not a problem. Tó bá ń ṣe tó bá ń pọ̀ jù, it's a problem. So àdúà àti 1 or 2 or 3 more of jobs ni wàá ṣe, and gbogbo ẹ̀ ó máa di nǹkan tá à ń fi sẹ́yìn. Nǹkan tó bá ń ṣèyàn ìyẹn máa ń sọ síta, because a lè sọ wípé kí ló wà níbẹ̀, kò sí nǹkan tó wà níbẹ̀. Ìran ọkùnrin ló ń ṣe wet dream. Ara agbára ọkùnrin náà ni, ìran ọkùnrin ni. Yes, àwọn obìnrin mí náà tí wọ́n bá lẹ́yìn ìgbà tí wọ́n bá wò kúwò, tí wọ́n bá ti imagine nǹkan tó yẹ kí wọ́n imagine, àwọn náà obìnrin mí náà máa ń lálàá. Kì í ṣe gbogbo ẹ̀, mo ti ṣe fídíò yìí náà, kì í ṣe gbogbo ẹ̀ náà ni spiritual, but ó ní ìwọ̀ntúnwọ̀nsì. Báwo ló ṣe ń affect ẹ ní daily life ẹ? Báwo ló ṣe ń affect ẹ ní daily life ẹ? Fún ìwọ tó wá rí pé o like irú àlá burúkú báyìí, irú àlá yìí o like ẹ, you understand? Tó sì jẹ́ wípé bóyá alẹ́ ló máa sábà ṣe, nǹkan tí wàá ṣe, máa make sure pé gálíkì ó wà ní púpọ̀, máa change ẹ ní like every 3 days. Gálíkì wà ní surrounding ẹ, máa jẹ́ kí gálíkì máa fẹ́. Irú tó bá jẹ́ pé like ẹ̀mí kẹ́mi ni, like irú àlá kíní, irú ilé wọn ò fẹ́. Then ibi tó bá ń sùn again ní ẹ̀gbẹ́ kan, bu iyọ̀ sínú white plate, on white pure leather, fi síbi ẹ̀gbẹ́ kan níbi ìrọ̀rí rẹ̀. So yes, o lè gbàdúà. Yes, o lè gbàdúà kí gbogbo ẹ̀ mú lọ sí end. But ìwọ tó bá jẹ́ wípé o ti gbàdúà like àdúà yẹn is not working. Do you understand? O mo sọ wípé do this little secrets. Táwọn èèyàn ti ṣe tó dẹ̀ help wọn. Irú iyọ̀ yẹn is for negative energy. Kó bẹ́ẹ̀ send it away. Irú iyọ̀ yẹn náà wàá máa change ẹ̀ ní every 3 days. Tí wàá fi rí tí ẹ ṣe nílé ayé o. Tí wàá fi rí ìyàwó rẹ fún lóyún o. Tí wàá fi gòkè àgbà. Every 3 days wàá máa change iyọ̀ yẹn. Every 3 days wàá máa change garlic yẹn. Yes, láti send away negative energy, láti mú positive energy wá. Ọ̀rọ̀ mi ò jù mẹ́rin, ẹ máa gbàdúrà o. Ẹ tèmi, ó fi ìpàdúrà gbà, ṣáà máa gbàdúrà. Àdúrà ó ní kíni? Ó ní òpó onígbàgbọ́. Tí wọ́n ṣe máa sọ nìyẹn, tèmi pardon mi. Kò tí mọ́ gbàwẹ̀. Ara tó bá ń gbàwẹ̀, àwọn ẹ̀mí kẹ́mi yóò fẹ́ dúró síbẹ̀. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. I hope I've been able to help you. Then you may contact me further. This is On Point by 2. Always using my words to help others. Bye for now.